Ní ayé àtijọ́, ìlú kan wà tó jẹ́ wípé ọ̀pọ̀ nínú àwọn obìnrin ọ̀hún ni wọ́n ya àgàn. Ọ̀rọ̀ àìrọ́mọbí yìí ó jẹ́ ohun tó ń bà wọ́n lọ́kàn jẹ́ gidigidi gan ni. Wọ́n wá gbìyànjú pé káwọn lọ bá ẹ̀mí tí ń gbé inú igi kan. À ń pe orúkọ igi ọ̀hún ní igi olúwéré. Bí obìnrin àkọ́kọ́ bá lọ bá igi ìrókò olúwéré, olúwéré á ní ó fẹ́ dọlọ́mọ láyé. Á ní bẹ́ẹ̀ ni, mo fẹ́ dọlọ́mọ láyé, ó wù mí náà kí n bá wọn bí ọmọ jò. Olúwéré á ní bí n bá fọ́ lọ́mọ tán, kí ni èrè tèmi? Bóbìnrin àkọ́kọ́ bá wí, á ní igi ìrókò olúwéré, wọ́n fọ́n láṣọ, wọ́n fọ́n gàrí, wọ́n fọ́n lépo ká tó wò ó. Á lóyún, á bímọ. Kí ni Olúrónbí gbọ́ eléyìí sí ló bá lọ sí ọ̀dọ̀ igi ìrókò olúwéré. Látàrí pé òǹgbẹ ọmọ bíbí ó ti ń bẹ fọjọ́ tó ti pẹ́. Ó ní olúwéré gbà mí. Wọ́n gbọ́ pé àwọn kan ti ń wá sọ́dọ̀ rẹ tó sì ń bá wọn yanjú rẹ̀. Dákun gbà mí, èmi náà fẹ́ fi yín ṣoyún, mo sì fẹ́ fi ẹ̀yìn mi gbọ́mọ pọ̀n. Olúwéré ní kò sí ìyọ̀nà. Àmọ́ kí ni èrè mi tí n bá fún ọ lọ́mọ? Kí ni ó fún mi tí n bá fún ọ lọ́mọ tán? Olúwéré, tó o bá fi lè fún mi lọ́mọ, àkọ́bí mi n ó fi wá júbà lọ́dọ̀ rẹ.